Bàbá Epagboyimika náà ti dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ o, ìyẹn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin Dorcas Adeyinka àti Alujo. Eléyìí lágbára ó ká màmá, mi ò fẹ́ bẹ́ spíkà yẹn tán. Mo fẹ́ kẹ́ wò fúnra ra yín, àmọ́ bẹ́ ṣe wá ń wo fídíò yẹn, máa bá mi like, ẹ máa bá mi share, kẹ́ máa comment. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, kò ná yín ní extra owó, kò ná yín ní extra data. Ẹ ṣé o, ọwọ́ tẹ fi ń like, tẹ fi ń share, tẹ fi ń comment, tẹ fi ń subscribe, ẹ ní fi gbọ́mọ sí. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé, ẹ bá mi tẹ notification button náà so that tí má ti mú news tuntun wá, ẹ máa rí. ta ló yá ẹni góòlù tó gbé sọ́rùn yìí. góòlù ṣe gbogbo ìgbà tí is my daughter is my daughter. o ò rí nǹkan ìmú kí wọn náà fi túnra ṣe, o tún ṣèkó mọ wo bó o ṣe rí. bí ìgbà tíyàn bá di àkísà sínú ẹlẹ́dẹ̀. wo bó o ṣe rí bí ìgbà tíyàn bá di àkísà sínú ẹlẹ́dẹ̀. ṣé yẹ bó ṣe àwọn ìyá ọlọ́mọ tuntun ṣé bó ṣe múra ló múra yẹn èrè o. ọlọ́run yẹ ṣé bí ìyá ọlọ́mọ ṣe múra ló múra yẹn. gbogbo ẹ̀ wá wú síkùn kọ́ ṣáà lè mọ̀ pé lóyún ń gbò jẹ́ pé gádù náà lẹ́ máa wọ̀ tẹ́ máa pè lóyún. ń gbò jẹ́ gádù lẹ́ máa wọ̀ tẹ́ máa pè lóyún. gbogbo ẹ̀ wá rí dáadáa ṣùwárí tó rí sí. ṣùwárí ń sìn pé ìwọ náà wá ti máa ní fílìn pé mo pé lọ́lá yẹn ká ló ti wà ń bẹ̀ sí ni gbogbo rádaràda tó wọ̀ yẹn á ti bẹ́ẹ̀ tún ṣe. á ti bẹ́ẹ̀ tún ṣe àmọ́ ńgbà tó sí ń bẹ̀ wo bá ṣèrí ṣe tú wo bí àṣírí ṣe tú. wo bí àṣírí ṣe túngbà tó rí mo pé lọ́lá tó máa bẹ́ẹ̀ tẹkùn ẹ tẹ gbogbo ẹ̀ tábẹ́ fi gádù sí tí gbogbo àṣẹ mẹ́rẹ́mẹ́rẹ́ wo bá àṣírí ṣe tú. ó wá rí bí hippopotamus lọ́jọ́ tó lóun ṣèkó mọ́. ìwọ ẹ̀ ló wá fẹ́ máa compare ara ẹ̀ pẹ̀lú àwọn solid kẹ́mi ìwọ orí tí ò tó lè wọ̀ ìdíwọ́ tó bá tẹ̀wá gbẹ̀wọ̀ náà tí kì bá ṣe pé bóyá o ya wèrè o Dorcas, tí kì bá ṣe pé bóyá orí ẹ ti bàjẹ́ o, tí kì bá ṣe pé bóyá òtútù mú ẹ o. tó bá wá ní ẹ̀gbọ́n ọkùnrin for example sìn kọ́ wá gbé ẹ lẹ̀ kọ́ wá ló yá o ẹ bá wa mú kan nu solid kẹ́mi o àti ìgbẹ́ ìdájí o. advice wo gan ni wọ́n gan máa advice ẹ̀gbọ́n ẹ̀ wípé kó mú. ṣé wá lọ mú fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ tó ṣe kù bí ikùn hippopotamus àbá lọ mú ọmọ tó nà tán. nígbà tó rí nǹkan kan ṣe tó mọ bí tó fẹ́ gbé gbà ṣìnà fẹ́rẹ́fẹ́ ṣìnà torí kò bá a ṣe wà yìí ní gbogbo àwọn tá à ń ṣe ṣó àti púpọ̀ àwọn tó ń gbọ́ wa ṣàṣà ni tó máa sọ pé nínú ọdún yìí o òun ò tí ní àjọṣepọ̀ ẹ̀dá ọkùnrin àbóbìnrin nínú ipa lè rí kankan tó lè sọnù wa nínú yàtọ̀ sí irú ẹsà bọ́ọ̀lù tó ní òun ò ṣe mọ́ orí yẹn sì ìyẹn lè dẹ̀ ti dàgbà anyway but most wa ṣàṣà ni tó lè dúró tó máa sọ pé nígbà tí ọdún ti bẹ̀rẹ̀ o òun ò sún mọ́kùnrin àbí àwa tá a jọkùnrin náà ta máa sọ pé nínú ọdún yìí o mi ò sún mọ́bìnrin. mo rò pé bóyá la máa fi rí bóyá bí àwọn ọmọ mi communication nǹkan kan bẹ́ẹ̀ yẹn invariably alẹ́ nìkan. now ṣé a rí pé kí ẹ̀ wá lòun wá fẹ́ make fun kó wá lọ máa dó okó ẹ̀sìn I'm married with my lè yẹ ká wá máa gbọ́rọ̀ ẹ̀sìn ìyẹn là wá ń sọ lọ́wọ́ lórí títì yẹn tí solid kẹ́mi tó bá fẹ́ dé MC Olúọmọ lọ́la kó do dáadáa kí ló dé tí ò dé MC Olúọmọ ìyẹn ò ṣe okó ẹ̀sìn àmọ́ káwálà ló ń bá lùjó lẹ́ni tó ti ṣépè fọ́mọ ẹ tó sì ń ṣépè fáwọn kan lọ́wọ́ tó sì ń bú gbogbo tíìmù ẹ lápapọ̀ káwá nìyẹn ni kínní kì í ṣe pálùjó ò dà
irú ìyàwó tó fẹ́ ìyẹn tálùjọ fẹ́ yes wọ́n fi tara wọn torí ìyàwó ò sí ní fracas. náà káwọn pọ́ tó wá jẹ́ bíi single lady single man àtúnṣe lè máa wò ó ṣe fún ẹ. ká nípa àwa mọ̀ pé gbogbo ìgbà tí wọn náà ń pariwo bàbá wà sóko bàbá wà sẹ́pọ̀n mo ti gbà látẹ̀yìn mo ti gbà níwájú mo ti gbà nídìí ká ní gbogbo yẹn ò sí ń bẹ̀ ni yeah it is good. a sì rí ìwà àtẹni tó pè ní bàbá wà sóko wà sẹ́pọ̀n a sì rí ní New York Dorcas kò tí ì ju bí oṣù kan sí méjì dọ́ta tún gbọ́ pé Alujo ti ń ṣeré bẹ́ẹ̀ ní Nàìjíríà okó ẹ̀sìn nìyẹn Ọlọ́run oko kíni oko ẹ̀sìn nìyẹn nítorí ojú tí gbogbo wa fi ń wù ẹ́ tẹ́lẹ̀ ni wípé bàbá ti wà sóko ti wà sẹ́pọ̀n lẹ́yìn tó jẹ̀bà tútù tán ojú tá a fi ń wù ẹ́ nìyẹn pé nọ́ọ̀sì ti ṣeré bẹ́ẹ̀ o wọ́n tún lé o tún sẹ́ǹdì ibi tí wà tí nọ́ọ̀sì ti ń ṣe nǹkan wọ́n lé o tún sẹ́ǹdì sí àlè ìwọ náà gbọ́ gbogbo nǹkan tá à ń sọ yìí èèyàn gidi wo ló máa gbọ́ yẹn tí ò ní pè lọ́mọ òṣì. torí mo rí pé o fẹ́ máa fi gbogbo àwọn orí burúkú tó o ti ṣe yẹn o wá ń wá ẹnìkan tó o máa fi kọ́bà àbẹ́yàn méjì tó máa dán máa sọ pé kí ló ṣe náà tí ò ṣe rí ìranù ni tí wọ́n ṣe yẹn ìranù náà ń pè é body language nígbà tó rí MC Olúọmọ ẹ̀yin náà wo body language kí ni body language ní láti ṣe tó bá rí mi pẹ̀lú àwọn àbúrò mi lóbìnrin tó bá ń fò mọ́ mi ó máa wò rí pé bóyá kí ló le tó yìí ni torí àbára wa jẹ́ níná òun àti MC Olúọmọ ti lè mọ́ra rí kì í ṣe pé ló ní fífẹ́ o kó jẹ́ bóyá ládùúgbò kó rí pé ìgbà tí mo wà pẹ̀lú mánu yìí kò ṣí ibi fún mi tó bá rí ìdùnnú ló máa fi rí tó máa fẹ̀rín pàdé ẹ̀ àmọ́ ibi tí wọ́n gọ̀ sí ni wípé tó bá ti rírù nǹkan bẹ́ẹ̀ nígbà ó jẹ́ pé gbogbo tí wọ́n mọ̀ nílé ayé ẹ wọ́n dó wa adó wọn wọ́n dó wọn adó wa ló wà ní brain ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ rí pé lágbájá yìí wọ́n lè mọ́ra wọ́n lè jọmọ ládùúgbò brain ò coordinate ti gbogbo yẹn àmọ́ ti rí pé ó ti pàdé ẹ̀ ó mú dání of course tó bá tẹ̀ fẹ́ fẹ́ MC Olúọmọ gan pàápàá gan yẹn ò ní kò lè fẹ́ á kọ́kọ́ show interest náà tó bá wá show interest yẹn ò tí ì mí pé wọ́n ti ń fẹ́ra wọn nítorí yẹ ni pé ìgbà míì obìnrin máa ń toast ọkùnrin kò ní sọ pé I love you á fún ní sign so lè kẹ́mi omi ọ̀dẹ̀ tí ìgbẹ́ pé wá jáde tó ní bàbá wà sóko wà sẹ́pọ̀n a ṣẹ̀ṣẹ̀ jẹ̀bà tútù tán ni lẹ́yìn tá jẹ̀bà tútù tán mo wá gbé fídíò ibi tí bàbá ti ń bá mi ṣeré mo wá lọ gbé fún ọkùnrin kan tó wà ní fracas gbọ́ yẹn irun nǹkan tó bá ń fẹ́ Victor Ho is by far ló fi bẹ́tà Alujo kí ni by far ló fi bẹ́tà Alujo tí wọ́n lọ bá sùn náà ni mo ṣe sọ pé ti tiẹ̀ wọ́n ta bá ń sọ pé ibi tí wà tí Alujo tẹ̀ ti ń ṣe irun ó kuru kẹ́rẹ́ ò lè gbé jáde of course kò sẹ́ni tó máa fẹ́ gbérú nǹkan bẹ́ẹ̀ jáde everybody mo pe lọ́lá ó mú yín tán pátápátá ni làwa yìí lè máa fọwọ́ gbájà wípé àníṣe ó bá ọmọ yìí sùn débi pé wọ́n gbé picture ibi tẹ́ ti gbé kiss wọ́n gbé jáde fún wa débi pé wọ́n gbébi tó ti kiss wọ́n gbé yẹn jáde fún wa tábà rírú ẹ̀ lọ́dọ̀ Solid Kẹ́mi náà ààbù trust me ààbù bóyá ká gbẹ́ pé ó lọ ń fẹ́ lẹ́gbàá nítorí títí ẹ̀ lẹ́gbàá wá léyàwó síta ó wá ní káwọn ọmọ máa lọ lẹ́yìn tó tún fẹ́ lẹ́gbàá tán a tún ti gbẹ́ pé ó tún ti ń fẹ́ Epagbo yẹ kákàn ló bẹ́ẹ̀ kò tí kúrò lọ́dọ̀ Epagbo tán a tún ti gbẹ́ pé wọn àti DKY tó ń ṣe wáńkì ṣé oró wọn àti Godfather wọ́n lè ṣe wáńkì but a fìdí ẹ̀ múlẹ̀ bíi títí yẹ a ò tí ì rí proof bóyá tó bá wá gbé voice note yẹn jáde ṣé orí nǹkan tí ò bá tí ì sí proof àbí evidence gidi ń bẹ ó ṣòro láti believe tó bá níwà tí Ṣọlá ẹ ṣe wẹ wáńkì kò sẹ́ni tó máa dispute ẹ̀ tó bá níwà tí DKY
ẹ ṣe wánkìwánkì a máa find it difficult láti sọ pé wọ́n ń purọ́. tán bá wá níwọ̀ àtàlùjọ ẹ bòsí fúnra yín àfẹni tí ò bá mọ mínì ṣàfọwọ́kanra wa lánàá tèmi àti ẹ̀fọ́ kanra wa lánàá kọ́ má lọ ní pé mo ní ọ̀jì fún sex ló máa sọ pé wà àtàlùjọ ò bára yín sùn. àfẹni tó bá jẹ́ ọmọ àná tí ò ń ṣe ọmọ àgbà tí ò ní òye ló máa níwọ̀ àtàlùjọ ò ní nǹkan kan. tá a bá rí rẹ̀ lọ́dọ̀ Solid Kẹ́mi náà á pè sí àkíyèsí pé ọmọ wa ń bí kí ló fún lórí lọ́bẹ̀ tó wà rọ́wọ́. òun àti Victor ọgọ́ta rèé pé bóyá àbí nǹkan kan ṣẹlẹ̀ ṣẹ́ mẹ́pà wá èèyàn kọ́ lọ́n kó fún wa lóye ni abá ti róbìnrin àtọkùnrin pẹ̀lú ra wọn báyìí nǹkan kan lọ ni wọ́n gbọ́dọ̀ máa bára wọn sùn ni of course a rò bẹ́ẹ̀ èmi ò ń purọ́ àríra wọn bí ẹ̀kan bí ẹ̀mejì ó ti the responsibility pé idán lọ ó dẹ̀ ti ṣàlàyé ohun tó táwọn fi ríra which is normal. ìgbà tẹ́mi náà lọ sí Nàìjíríà mo wà ní ìyànà pájà n bá ń bèrè pé ṣé mo agbọ́tikúyọ̀ ni agbọ́tikúyọ̀ náà ni wọ́n ń bèrè pé bó ni wọ́n ń pè ní agbọ́tikúyọ̀ èmi tẹ̀ rí pé bí NYSC yẹn ni bí mo ṣe máa ń gbọ́ lẹ́nu màmá ọba ńlá torí mi láìkí surprise kí n kọjọ sí ẹgúlú kó orí mi ni àwọn ọlọ́kadà bá bẹ̀rẹ̀ sí ní gbé mi lọ àìbí nì nígbàtà tí ibi tó ń pẹ̀lú agbọ́tikúyọ̀ rí o mo wò rárá mi màrí ṣọ́ọ̀bù ìyá kókókó ẹjọ́ máa kọ́ ni mò ń bèrè ẹ̀wọ̀n máa ń pè wọ́n lọ bá ńlá kíní kan stop ṣe bẹ́ẹ̀ ok ẹgbà báyìí tẹ bá débẹ̀ yẹn kẹ lọ right tẹ bá ti lọ right tẹ bá rìn síwájú díẹ̀ ẹ rí ṣọ́ọ̀bù ọlọ́wọ́ òsì adẹ̀yọ sí màmá kọ́kọ́ dìde ni kí wá ní bí bímọ àti màmá ẹ̀ bá ṣe ríra sí káwọn kan wá jáde àwọn fẹ́ra wọn ni ẹ rí wọn papọ̀ ṣé mo pé n tó dẹ̀ bá wọ especially Africa jẹ́ nìyẹn orókùnrin orobìnrin Solid Kẹ́mi náà rò pa Maryland mo wà yìí náà ta ló ń gbé bí Joyce wà ń bí hello sister Joyce ṣé sọ́pọ̀ àti Joyce jọ ń ṣe wánkíwánkì àmọ́ torí Victor ojo bí ọkùnrin àti believe pé conclusion àti believe conclusion so òun náà lè decide bẹ́ẹ̀ pé ok Joyce wà ń bí Victor ó wà ń bẹ́ẹ̀ náà ta ló tún wà ń bẹ́ẹ̀ ó tún là jẹ́ kí n kí wọn kí n tó máa lọ òun nìwọ wá rò pé ká wá máa fi compare àlùjọ tí wọ́n lọ dó nídòkúdò thank you simple ẹ rí pé mo kàn gòlé nì Chelsea àti Man City ń pè lọ́wọ́ Man City mo dẹ̀ ti fẹ́ wò tẹ́lẹ̀ ni kájẹ̀ di pé mo rántí gan ni bàbá ẹ̀ ti bọ̀ sí ṣó ọmọ ẹgbẹ́ kí lè máa rí ibi tó wà dáadáa. tó kó wá rò pé kóun lọ kí wọn òun nìwọ̀ wá ń rò pé o fẹ́ wá máa fi compare orí burúkú tó lọ ṣe pẹ̀lú Àlùjọ ó wá kí n ṣe ọmọ gidi ká ló jọ́ ọmọ gidi ni even nǹkan tó bá wá jẹ́ pé òun àti Godfather jọ ń ṣe wánkíwánkì àbí wọ́n jọ ń ṣe kinní àwọn èèyàn àgbàlagbà á máa sọ pé tí ajá bá wá ń sinrin ṣé ẹnu adìyẹ ló yẹ ká ti gbọ́ tó bá wá jẹ́ pé Godfather ń ṣèṣekúṣe ṣebí wọ́n ló pera ẹ̀ ní godmother Mary òun lákátá táṣìírí Godfather bá fẹ́ tú ṣọ́wọ́ ti tiẹ̀ ló yẹ kó ti tú ibi tó ti wá mọ̀ pé ó kì í ṣe ọmọ téèyàn lè fẹ̀yìn pọ̀n nìyẹn gbogbo tó wà nínú ọpọlọ nílé ayé yìí bíi fracas ni ìjà yìí ni o gbọ́dọ̀ jà gbogbo tí wọ́n fi orí rò nìyẹn ó kì í ro repercussion tó fẹ́ ṣe. Thank you for the acne. Ipò tí mo fẹ́ sọ yìí báwo ni tíyàwó Godfather bá lọ gbọ́ báwo ló ṣe máa react ò kí ń rò ó kí ń báyàn rò nítorí pé wọ́n ò ní inú ẹ máa ń dùn kí ti ẹlòmíì bá bàjẹ́ Tani Roto thank you for the acne. Mi pé wọ́n ò ní inú ẹ ó máa ń dùn pé kí táwọn ẹlòmíì bàjẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ́dọ̀ lẹ́gbàá akátá la gbé pé Godfather fẹ́ òwò abọ́ta oní Godfather ń ṣe wánkíwánkí pẹ̀lẹ́ nìkan
ó ti gbàgbé pé inú fracas ló wà ó ìwọ ọmọ lérí burúkú sorí pẹ̀ńlápẹ̀ńlá bíi gbọ́bẹ̀ rẹ léyìí o inú fracas tó jẹ́ pé ó ṣẹ̀ gan pàápàá kó dàrú ni ó ṣẹ̀ kó dàrú ni àwárí èèyàn kan àbí méjì tó mọ̀yàn ìyàwó godfather àwa ta ló lògo pé bọ́ síbí o ọkọ̀ tó ní o trust o wá wo evidence o ó ń ṣe wánkíwánkí pẹ̀lú this sister o ìyá wa délé kò ní bá godfather jà godfather ò ní explain dáadáa ná kákátá tó gbọ́ àbúrò pé eré ni gbogbo tí mò ń sọ yìí ni àwọn dẹ̀rẹ́kẹ̀ divorce ò jọ wọ́n lójú ó lè bínú kó ní kí bàbá páàkì ẹrù ẹ̀ kó jáde òun ò fẹ́ rí mọ́ àbó ó lè bínú kó ní kí bàbá páàkì ẹrù ẹ̀ kó bọ́ ta òun ò fẹ́ rí mọ́ torí fracas kò sí tó lè ṣẹlẹ̀ ibi gbogbo bákan lè wọ́n ṣe rán èèyàn wáyé pé kó wá síbi iṣẹ́ mi náà fídíò pé kó gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ kí ló ní pé wọ́n lè lọ báyàwó godfather kó sọ fún pé ó ṣe wánkíwánkí pẹ̀lẹ́ nìkan kí gbogbo ẹ̀ dàrú tó bá tẹ̀sí máa tó padà á sì kọ́kọ́ fọ́ lójú ná ìwọ ò rí yẹn kó o máa fi kọ́gbọ́n bó o ṣe ṣe pẹ̀lú ìbílẹ̀ náà nìyẹn tó fi wá ní pé kó kúkú máa mú un lọ òun bá yàn jà ó mú fọ́tò ìbílẹ̀ tó fi ń ṣe fracas ìgbà mélòó náà máa fi purọ́ mọ́ ẹ́pọ́ pààyàn sínú ilẹ̀ ìgbà mélòó náà máa fi sọ pé ilẹ̀ ò dá torí àwa náà la wà ní fracas àdèmọ tí a máa ń ṣe ló èmi ò fi bẹ́ẹ̀ burú náà à ń purọ́ but from experience pẹ̀lú nǹkan tá a ti rí kò ní bí Ọlámídé Sulaimon tó bá ẹjà tẹ lọ rìpọ́tẹ̀ l'Àbújá náwọn tí mẹ́tọ́ sáré lọ rìpọ́tẹ̀ l'Àbújá Àmọ̀kẹ́ thank you so much owó tó yẹ kọ́mọ ọlọ́wọ́n fi jẹun òun ló fi gbé flight lọ s'Àbújá kí ni wàá lè ṣẹlẹ̀ èèyàn ká mọ ìyàwó godfather of course àwọn amọ́mọ́yé èèyàn tó máa mọ ìyàwó ẹ̀ àṣebó ń lọ sí jìdí dáadáa ó lè ti mú dání lọ́jọ́ kankan wípé ókè ìyàwó ẹ̀ rèé ókè kan ti máa ṣọ fracas burú ju gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lọ tán bá gbé picture mi jáde báyìí wàá béèrè pé mbóná ti rí ni wàá béèrè pé mbóná ẹni tó súnmọ́ ẹ dáadáa á dẹ̀ gbé picture á dẹ̀ gbé síta fẹ́ni mi wàá dúró wàá máa wò pé mbóni picture yìí ti wá ta ni mo sẹ́ndì ẹ̀ sí ta ló mọ̀ irúgbà tí sọjú ọlọ́wọ́ gbogbo tó ń tọpinpin ẹni tó fún ní picture ọmọ mi Ọlọ́run ló mọ̀ torí picture tó sínú social media ni ẹnìkan tó máa súnmọ́ ìyàwó mi dáadáa nítorí mi ò fi bẹ́ẹ̀ gbé picture ọmọ káàkiri bẹ́yìn bẹ́yìn bí tó ti gbé fi sínú WhatsApp wọ́n ti sáré crop ẹ̀ tó gbé fún Sọjí ẹni tó máa súnmọ́ gidi gan ló máa ṣiṣẹ́ yẹn bọ̀tà làwa mọ̀ ìpàfẹ́ mú bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ti godfather ẹni tó máa súnmọ́ godfather tó máa súnmọ́ ìyàwó ẹ̀ dáadáa á dẹ̀ mí picture pé òun lọ gbé fún ẹni nìkan wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní da orí yẹn rú kò ní bẹ́ẹ̀ ṣe bá ti díkèwé àti Kàmílà ni àbí kí lórúkọ ìyàwó ẹ̀ ọmọ akátá yẹn ṣe bí Dorcas yìí náà ló da gbogbo èrú tíyẹn kò lé abẹ́ ti gbàgbé akátá tí díkèwé ń fẹ́ wọ́n já Dorcas ló tú àárín wọn Dorcas òun ló tú àárín wọn the same Dorcas yìí náà tó tún wá rí ọ̀nà tó fẹ́ gbé gbà tó fẹ́ bá ti ẹni tó pè ní godfather tó fẹ́ bá relationship ẹ̀ jẹ́ torí kò sóbìnrin tó máa gbọ́ yẹn ipò sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn ipe wọ́n ní ẹ̀pọ̀n ọkọ ẹ̀ lọ́wọ́ tí ò ní délé kó béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ pé báwo lẹ̀pọ̀n ẹ̀ ṣe débí ṣé godfather ṣáà explain àbákọ̀sẹ́ pé kó má wọrí ni
ṣé wọ́n akọ̀dé pé don't worry about that lọ́wọ́ akátá á ti explain tó bá ń gbọ́ you go explain tire ó gbọ́dọ̀ confuse ẹ pé fracas ni ó gbọ́dọ̀ jẹ́ kó understand pé bóyá enemy kan ni ìyẹn náà gbọ́dọ̀ fọkàn balẹ̀ kó gbọ́ pé kò ní explain yẹn gbàgbé ẹ̀ ara ìwà tó máa ń wù tó máa ń balẹ̀ onílé jẹ́ ara ẹ̀ nìyẹn ara ìwà ìkà tó máa ń ṣe tí wọ́n á rò pé bóyá máa ilé lady yẹn she's a good girl she's kìnìkan àwọn ìwà ìkà tó ń wù indirectly tó máa mọ̀ọ́mọ̀ ṣe ni o nítorí ti godfather yẹn ni o mọ̀ ẹ́ pé kíní yẹn ò dá o mọ̀ ẹ́ pé wọ́n lè lo kíní yẹn against ẹ o tó wáyé kó jẹ́ pé ẹnu ti tiẹ́ àwọn haters godfather gan wọn sọ̀rọ̀ ní pé àti ní ta máa fi mú godfather ó yẹ wá bọ́ síbí o ẹ̀sọ́ ní kẹ́mi fẹ́ kó lòun lẹ́pọ̀n ẹ̀ lọ́wọ́ o wàhálà sì dẹ̀rí kẹ́mi pé gbogbo tí wọ́n rò nílé ayé ẹ̀ kò jọ̀rọ̀ kó àtòbò lọ ọ̀rọ̀ kò ṣe wáńkíwáńkí pẹ̀lú lágbájá kò ṣe wáńkíwáńkí pẹ̀lú tẹ̀mẹ̀dù gbogbo tí wọ́n fi lé ayé ẹ̀ ń rò nìyẹn tán bá ní ẹpọ̀n wà lọ́wọ́ yẹn gẹ́gẹ́ bí mo ṣe kò mí ní pé ẹpọ̀n gangan ló wà lọ́wọ́ kí ni mo wí kò mí ní pé ẹpọ̀n onítọ̀hún gangan ló wà lọ́wọ́ ó mì pé bóyá secret o ó mì pé àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé má jẹ́ ká gbọ́ ó dẹ̀ lè jẹ́ nǹkan míì kan tó ti jọ ṣe bóyá bíi business tówó ẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ gbà owó yìí mi ní múlẹ̀ fún ẹ ẹ̀pọ̀n ẹ̀ wà lọ́wọ́ mi nǹkan tó mì ní most nǹkan tó mì nìyẹn kì í ṣe pé bóyá mi ò sọ pé godfather ò lè ṣe o manuscript mi o but in another way bóyá nǹkan tí object tí yẹn ṣe bóyá tó mì nìyẹn ìwọ ti bá wọn yí sọ̀rọ̀ olóko àtòbò o ti ń sọ pariwo káàkiri àwọn jọ ń ṣe wáńkíwáńkí ní ó ti pè mí náà kíní kan wọ́n á wá gbé gbogbo tí wọ́n sọ yẹn wọ́n á lọ ní ó yá ìyàwó godfather bọ́ síbí ṣé o ní ọkọ ò kí ń ṣe wáńkíwáńkí ní ṣé o lóò trust ọkọ ẹ ní wàá gbọ́ ohun tó sọ ń pa ọkọ ẹ lẹ́ni tí ọkọ ẹ pè ní godmother àmì goddaughter goddaughter sọ̀rọ̀ ó mì pé n tó ṣẹlẹ̀ ní ìlú ní godfather ní goddaughter sọ wàhálà wá dé sí bàbá ń bàbá mi mọ̀ bóyá ó ti níwèé àbí kò tí ì níwèé bóyá ó fẹ́ lọ akátá yẹn fi gbàwé ní omi ìmọ̀ bọ̀ká kàn sọ pé bóyá kò tí ì níwèé ó wá bìlífù pé akátá yẹn ló máa fi ṣe ìwé akátá wá ń gbọ́ pé wáńkíwáńkí ẹpọn màìdíá ó wà lọ́dọ̀ ẹnìkan ní Canada ó lè kọ́kọ́ stop ìwé yẹn náà lẹ́yìn tó bá stop ìwé yẹn tán á wá fúnra ẹ̀ pé àìsí pé kán wá gbé godfather ibi táwọn èèyàn kì í ronú lọ dídíjilẹ̀ nìyẹn o má rò pé bóyá Nàìjíríà kan tó sì lójú àánú àwọn èèyàn ò lójú àánú in tó wá wọ̀ sí ni pé tó bá jẹ́ pé ilé tí wọ́n ń kọ́ òun àti godfather jọ dáwọ́ ẹ̀ dánjọ́ ń sanwó ni godfather ò ní nǹkan kan mọ́nú ilé yẹn o wọ́n máa di jáde in fact tó bá sì jẹ́ pé ó sì máa wà l'Amẹ́ríkà pàápàá a tún fẹ́ máa sanú owó mọ́gẹ́jì owó ilé tí ò súnú ẹ̀ tó bá rí pé ayé àwọn ọkùnrin míì bàjẹ́ l'Amẹ́ríkà àwọn nǹkan tó ń fà á nìyẹn díẹ̀díẹ̀ tó jẹ́ pé ìmíì inú á bí á dẹ̀ lọ pa ìyàwó yẹn á dẹ̀ parẹ́ náà. Snake? S-N-A-K-E. Did you get it? It might be no. Snack. That is snacks. Now snake is this. It might be no. No pain, no pain, no thanks. It might be no. So only what? Àbí tàbá rí pé àná báyìí yẹn ó ti lò 30 years l'Amẹ́ríkà o àbọ̀ yẹn ó ti lò kíní kan ó lè jẹ́ pé ó kó sínú wàhálà àrùn nǹkan bẹ́ẹ̀ yẹn ni ẹni bá rántí bóyá last year ni tó ní dókítà kan para ẹ̀ dànù lọ́mọ Nàìjíríà pé lẹ́yìn tó ń àtìyàwó ẹ̀ pò wọ́n tó wá sí láńsẹ̀sì tó fi ń practice gbogbo tó ní pátápátá náà gbà lọ́wọ́ ẹ̀ tán fún obìnrin yẹn nígbà tẹ́mi ẹ̀ ò lè gbé ó commit suicide ó yánkì ara ẹ̀
àwọn nǹkan tó ń fà á nìyẹn, àwọn nǹkan tó dẹ̀ tó nǹkan kan gbà mí ló máa ń jẹ́ káwọn ọmọ akátá yìí kan bínú tádé àwọn ọkọ̀ kílẹ̀ ṣú làálà kò torí àwa tó jẹ́ pé a sì máa ń fara da ìyá àwọn obìnrin wa wọ́n sì fara mọ́ ẹ́ pé kí báwo nìkan ṣe gbọ́n lé báwo ní kìnnìkan tá sì máa fara gbé lọ akátá ò mọ̀ rẹ̀ mo sẹ́ndì owó sẹ́ndì lágbájá kan ebi ń pa ní Nàìjíríà kò sí tó kàn wọ́n systematically báwo bó ṣe wá picture ní o support Godfather o máa bí misquote mi ìdẹ̀sẹ́ pé kò ṣe mi ìdẹ̀sẹ́ pé kò lè sẹ́ndì ọyún ẹ̀ but kí wọ́n máa wá gbọ́ gbogbo implication rẹ̀ nǹkan tíntínní tó gbé kalẹ̀ tínú ẹ̀ ń dùn tó rẹ̀ pò ń ṣe ṣó fáwọn òdìdí nation ni o àwọn tó lè follow show tó ṣe tó bá jẹ́ pé wọ́n fẹ́ take up pẹ̀lú Godfather o àwọn ni mò ń fọgbọ́n sọ fún ẹ̀ pé gbogbo ohun tó ti lóhùn ṣe nínú Amẹ́ríkà ṣòra tíntínní tó ṣe yẹn lady yẹn gbọ́dọ̀ ní trust gidi pé okun rọ́mọ ni ó gbọ́dọ̀ rí fáàtì pé yes gbogbo ohun tó ló ṣe yìí kò sí mbẹ̀ ní tó bá ṣe gbogbo ohun tá à sọ pé ó máa ṣẹlẹ̀ yìí á ṣẹlẹ̀ tó bá ń sanwó mọ́gẹ́jì wọn á lè kúrò nílé tó ti ń sanwó mọ́gẹ́jì gbà bẹ́ẹ̀ níwájú Ọlọ́run àtẹ̀yìn òun náà mọ̀ Godfather náà mọ̀ pé tí mo sọ yìí kò sí lọ́mbẹ̀ wọ́n á lè kúrò nínú ilé tó ti ń san mọ́gẹ́jì á dẹ̀ fi sì máa san mọ́gẹ́jì lọ àfi tó bá jẹ́ pé wọ́n kick out of America. torí ń gbà mí orí ẹ̀ tí ò pé tó jẹ́ pé mo fẹ́ máa ṣe show kí máa wo implication àwọn show rádaràda tó lóun ṣe pé kí ni effect àti mọ̀ pé ṣù ní ẹ́ of course I agree pé ṣù ní ẹ́ àmọ́ ṣé èṣù ọ̀hún náà kò tẹ̀ wá ní límìtì ni débi pé anybody tó bá ti bábà tó bá ti tabà kó destroy náà ni gbogbo tí ẹ gbọ́dọ̀ bàjẹ́ ni ọmọ pé ṣó ìyẹn tó ló ṣe lórí Godfather àti Solid Kẹ́mi ní tó lè pa èèyàn ni tí bá ní mo láìkì mo rí pé ní mo láìkì Solid Kẹ́mi mo máa ń sọ dáadáa náà bá ní mo láìkì èèyàn kì í ṣe pé bóyá fífẹ́ o ẹ má misquote mi o kì í ṣe pé bóyá fífẹ́ o mo máa ń sọ dáadáa níjọ́ tí mo ṣe ṣòfò náà mo ní àmúdẹ somebody tí mo like n tó jẹ́ kí n like ẹ̀ máa ṣàlàyé fún yín tẹ bá rí nígbà tí àwọn lẹ́gbàá nǹkan tó ti kúrò àwọn bíi mẹ́ta ló wá ń ṣe show lọ́dọ̀ Òkété tẹ bá wo show Solid Kẹ́mi kò ń ṣe bí àwọn ríbi dìdìrín méjì tó kù yẹn ṣe ń ṣe ìyẹn ní náà níjọ́ kan wọ́n wá ṣe show fún àrà show pẹ̀lú góòdì tó jí Dorcas ò sọ́pọ́ọ̀tì ní pé ó nítorí Àbíkẹ́ ló gbé show yẹn wá Dorcas ò sọ́pọ́ọ̀tì but Solid Kẹ́mi nìkan ló dúró tó ní tààrà ṣe kò dá ní tó jẹ́ kí n láìkẹ́ nìyẹn mi ń purọ́ o ní tó jẹ́ kí n láìkẹ́ nìyẹn èyí ò dẹ̀ kí n hide ìgbà tí mo wà lọ́dọ̀ ẹ sábọ̀dù náà tẹ bá wọ́n bọ́ọ̀ṣì dáadáa tí bàbá ọgbọ́n tó bá ṣe lọ sọ̀rọ̀ lọ́dọ̀ kí náà pè straight from the heart mo máa cut ibi tí bàbá ọgbọ́n ti sọ̀rọ̀ máa post ẹ̀ sọ́dọ̀ mi àfẹnitẹ́ bá ti gbàgbé Lẹ́gbàá nígbà tó sì wà lọ́dọ̀ Dorcas tí Esabod àti Dorcas ń búra mò ń bá Lẹ́gbàá sọ̀rọ̀ tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ mà Lẹ́gbàá má jẹ́ ká ṣe báyìí mo láìkì Lẹ́gbàá ń gbà yẹn mo láìkì bàbá ọgbọ́n náà ń gbà yẹn so nítorí Solid Kẹ́mi wájú obìnrin èèyàn wá ní pé kí n má lè sọ pé àmọ́ láìkì ẹ̀ ìyẹn mi pé mo afẹ́fẹ́ ra mistake tẹ́ èèyàn máa ń ṣe nìyẹn o ní pé n tàdé sí sọ náà lọ́wọ́ náà nìyẹn pẹ̀lú Solid Kẹ́mi àti Victor abatirọ́kùnrin àbí obìnrin kan àwọn ọmọ ẹni ọmọ dáadáa ni àwọn ojú láìkì ló fẹ́fẹ́ ni and take that one away you understand n tó jẹ́ kí n láìkì ẹ̀ nìyẹn pé ó ń dúró sórí òótọ́ kò yàtọ̀ sáwọn push me and go tẹ́mi bá dẹ̀ láìkì èèyàn ẹ̀ rí máa sọ pé àmọ́ láìkì nǹkan tó ṣe ló jẹ́ láìkì bí bàbá ọgbọ́n ṣe máa ń sọ̀rọ̀ best call at the same thing wọ́n ṣe máa analyse ló jẹ́ kí n láìkì wọn bí Lẹ́gbàá náà ṣe máa analyse nígbà tó tún bẹ̀rẹ̀ sí ní ṣe show ó jẹ́ kí n láìkì ẹ̀ you understand ẹ̀ẹ́dẹ̀ lè rí pé mo hide ẹ̀ àfi ẹdẹ bá ti gbàgbé nígbà mo ṣe wà lọ́dọ̀ Esabod tí bàbá ọgbọ́n bá lọ sọ̀rọ̀ lọ́dọ̀ straight from that mo máa cut ibi tó ti sọ̀rọ̀ máa post ẹ̀
ńgbà tí àwọn ọmọ ewé kọ́kọ́ fẹ́ ṣe ṣó fún bàbá ọgbọ́n tán wá fẹ́ bú ọmọ ẹ̀, mo jáde mo ní wọn gbọ́dọ̀ bú ọmọ ẹ̀ àfi tẹ́ bá ti gbàgbé o, àfi tẹ́ bá ti gbàgbé. Mo ní èébú pọ̀ lára ẹ̀, ẹ má jẹ́ ká mú tọmọ ẹ̀ sí. Mo sì wà ní ewé ńgbà yẹn. So tóun náà wá ṣe nǹkan kan tí mo rí pé ó dàbí pé eléèdè tún yàtọ̀ díẹ̀, èmi tẹ̀ tó wá mọ̀ pé Leo ni, bóyá ìyẹn náà ló jẹ́ kí show mi lórí ẹ̀ kó má dàbí. Ṣé you understand? Kì í ṣe pé mi kàn mo rí pé you like kíní kan mo hate anybody náà. Dorcas náà kì í ṣe pé mo hate òun náà, bẹ́ẹ̀ òun ti kọjá àyè ara ẹ̀ ni. Kí ni mo wí? Òun ti kọjá àyè ara ẹ̀ ni. Èmi ò ní kéèyàn má ṣe show. Àmọ́ tó bá ti mú tó ń gbé picture bàbá ìyá ọmọ nǹkan kan tó gbé síta tó wá ní kí wọ́n máa rojo èpè. Àjọ máa mú nǹkan lẹ̀ pẹ̀lú Dorcas o. Ọlọ́run. Ẹ mọ̀ pé mi ń kúkú sọ ẹni blogger mi ju òun náà lọ. Mi ń sọ ẹni bloggers mi o ju òun náà lọ. Ṣé Sábọ̀dù ò bú mi ni? Ó bú mi náà. Ṣé kò bú ọmọ mi ni? Ó bú ọmọ dáadáa náà. Nítorí ìdó gàngán bú mi ní ó bú mi náà. Òun dẹ̀ ti sọ pé òun apologize gbogbo ohun tó ń bá ṣẹ̀ àti move on nìyẹn. Dorcas tẹ̀wé náà ṣé mi náà ti ṣapọ́lọ́jì fún ni? Mo ti ṣapọ́lọ́jì fún lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì náà. Alákọ̀ọ́kọ́ ni ti kí náà ń pè ìyá alájé tó ní ká ṣapọ́lọ́jì. Mo dẹ̀ dúró mo ní òkè má bínú. Lẹ́yìn yẹn ó jáde pẹ̀lú Alujo, wọ́n bẹ̀rẹ̀ sí ní bú mi. Ẹ bá gbàgbé ńgbà tí mo ríre ṣì wà lọ́dọ̀ ẹ̀, ìyẹn mo ríre ọmọbìnrin tó ń speak fún gbà kan, ìyẹn náà tún pè mí gbà kan náà tí mo gbé gbígbà ni mo fi kọ́kọ́ gbé picture mo ríre jáde tó pè mí ló wá ní ẹ̀ka ṣapọ́lọ́jì náà ká gbàgbé ẹ̀. Mo ṣapọ́lọ́jì fún un. Àfi tẹ́ bá ti gbàgbé ìgbà tí mo ṣe apology tán ni mo ríre náà fi wá bọ́ta lórí so èmi lè ṣe apology. Mo fi play voice note ẹ̀ ń gbà yẹn, ẹ̀wọ́ ti pẹ́ díẹ̀ ẹ lè má rántí ni mo fi play voice note mo ríre ń gbà yẹn pé ìwọ ló ní ká lọ ṣe apology tó ní kí n ṣe apology fún àwọn odó, kí n ṣe apology kí n tiẹ̀ fi mo pé lọ́lá náà sí náà pé kí mo pé lọ́lá kó má bínú pé tí n bá ti ṣe tán àwọn náà jáde. Nígbà tẹ́mi ṣe tán mo òdìsé mo ríre ló wá fẹ́ máa fi bú mi ni mo fi play voice note ẹ̀ ń gbà yẹn. Òun dẹ̀ ló ní kí n record, kò dẹ̀ tí ìkù ó sì wà láyé. Ó ní mo lè máa record ok mo lè máa record, èmi dẹ̀ tẹ record lóòótọ́ mi ti ẹ̀ mọ̀ pé ohun tí mo máa lò ní. Tẹ́ understand? Mo ti ṣe apology fún lẹ́ẹ̀mejì, tíìmù náà bá wá demand apology lẹ́ẹ̀kan mi ìrẹ́pọ̀ burú jù àfi tá a bá fẹ́ purọ́ fúnra wa. Tẹ́ẹ̀mù náà bá wá ní mo ókè o èmi náà demand apology látọ̀dọ̀ ìkékẹ́ mi yín sẹ́ẹ̀ mi ìrẹ́pọ̀ burú jù o. You understand? So òun lẹ máa lọ bá wí. Sọlikẹ́mi ọmọ gidi ní Sọlikẹ́mi kì í ṣe pé bóyá kinní náà everybody náà mọ̀ pé ó different ní gbogbo àwọn tíìmù tí kí ló ṣe wọ́n mọ̀ yìí gan-an. Ó different sí gbogbo àwọn rádaràda tó wá kù lọ́dọ̀ Òkètẹ́sìn. Ẹ lè compare of course náà òun níṣẹ́ gidi lọ́wọ́, ẹ máa compare níṣẹ́ gidi lọ́wọ́ sí àwọn ẹbẹ̀ wa dá 2 million fún ẹ fún ní 1 million bóyá Ọlọ́run lè ṣe kí dọ́bù wàhálà ti tiẹ̀ tẹ́ pé tẹ́lẹ̀ wọ́n 1 million náà fún wọn tí wọ́n lọ kówó sí wàhálà. So ẹ wá wẹ́n tó wá fún ní 2 million ẹ mọ̀ pé dọ́bù wàhálà ni for the dead body and the owner of the dead body yẹn adé tó ń lọ gbé 2 million fún. Ẹ máa compare ẹni tó ń fún ní 2 million fún ní 1 million ṣé ti jẹun mà náà mi ti jẹun. Àwọn ọmọ yín gan ti ń sunkún látàárọ̀ ni kò sówó kankan lọ́wọ́ wa mà ṣé kí ní kọ́ bá yín dáwó bóyá àwọn ọmọ mi lè fún yín ní 5,000 ló yẹ send account ẹ máa fi Sọlikẹ́mi compare àwọn èèyàn bẹ́yìn. So igi mú jìnnà sórí wàhálà igi mú jìnnà sórí àbẹ́gbẹ́ pọ́n ti dáwó fún Sọlikẹ́mi ẹ̀bẹ́ àwọn kan lọ ní pé àwọn fọwọ́ bojú títí wọ́n fi pa ọkọ wọn dànù. Ẹ máa compare àwọn pẹ̀lú àwọn yẹn. Ẹ̀bẹ́ àwọn tó bá ń pa irọ́ ẹ má máa fi wọ́n compare àwọn tibí